ẹ jẹ́ ká kọ́ bó ṣe ń ṣe sẹ̀mó, omi ọbẹ̀ ẹja àti ọbẹ̀ ilá pẹ̀lú ẹja titus. Ẹ dẹ́po sínú ọbẹ̀, ẹ da àlùbọ́sà sí ẹ̀rọ papọ̀. Ẹ bá ti fry díẹ̀, kẹta ata tó ti lọ̀ sí, ẹ bomi sí, ẹ fi magí sí, ẹ bá fi magí sí tán tẹ fi iyọ̀ sí. Ẹ make sure pé ẹ rò dáadáa, kẹ̀dẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ gé ṣàkì, èmi ni ṣàkì abọ́ọ̀dì àti gbogbo ẹ̀. Ẹ dà sínú, ẹ jẹ́ kó gbóná díẹ̀, ẹ tún dà pọ̀nmọ́ sí. Ẹ jẹ́ kó gbóná díẹ̀, ẹ mix ẹ̀ papọ̀. Ẹ bá ṣe tó wá fi ẹja titus tẹ́tí dín, ẹ cover ẹ jẹ́ kó pẹ́ díẹ̀ fún bí 5 minutes or 10 minutes. Bá ti boil dáadáa, ẹ wá ro sẹ̀mó yín. Ẹ bá ti ro sẹ̀mó tán, ẹ gbé sórí abọ́. Bá ti gbé sórí abọ́ tán, ẹ fi ilá sí. Ilá yẹn ẹ fẹ́ ọbẹ̀ ẹja sí. Bá ti fẹ́ ẹja sí, ẹ wá fi omi ọbẹ̀ ẹja yẹn náà sí. Ẹ bá ṣe bẹ́ẹ̀ yẹn tán, ẹ máa gbóná fẹ́lifẹ́li. Ẹ bá fi lè gbé sẹ́nu pẹ́rẹ́. Oúnjẹ ti jẹ.